Fífi ọlọ́jà ìgìrìn tuntun jẹ ní Ìjẹ̀bú-Òde jẹ́ àpẹẹrẹ ìbẹ̀rẹ̀ ìlànà yíyan Àwùjalẹ̀ tuntun ti Akilẹ̀ Ìjẹ̀bú. Alága ẹgbẹ́ ìṣàkóso Àwùjalẹ̀ Olórógun Sànní Kúkú sọ èyí di mímọ̀ nígbà tí wọ́n ń ṣe àbẹ̀wò sí ọlọ́jà ìgìrìn tuntun ti Ìjẹ̀bú-Òde, Olóyè Adégòkè Ọláoyè. Agboola Ìlúfòójù ṣe ẹlẹ́rìí ayẹyẹ náà ní agboolé ọlọ́jà ìgìrìn Ìjẹ̀bú-Òde, ó sì jábọ̀ ròyìn ẹgbọ́ròyìn náà síwájú sí i. Ọlọ́jà ìgìrìn tuntun Olóyè Adégòkè Ọláoyè ni ó wà nínú aṣọ funfun báláú tí àwọn ẹbí, ọ̀rẹ́ àti alábàáṣepọ̀ rẹ̀ kọ̀wọ́rìn tẹ̀lé ijó yíká agboolé ọlọ́jà ìgìrìn láti fi ẹ̀mí ìmoore hàn sí Ọlọ́run, àwọn ẹbí àti ìgbìmọ̀ tó ń delédé Àwùjalẹ̀ fún bí ọjọ́ ìlété rẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́jà ìgìrìn ṣe kò tó sì tùbà tó tùṣẹ. Lẹ́yìn náà ni olóyè Gbẹ̀dẹ̀ ti Ìjẹ̀bú-Òde ṣe àwọn ètùtù tó yẹ fún ọlọ́jà ìgìrìn tuntun pé kí ẹyẹ máa ké bí ẹyẹ, kí eku sì máa ké bí eku ní àkókò tirẹ̀. Ìgbìmọ̀ tó ń delédé Àwùjalẹ̀ yìí tí alága ìgbìmọ̀ náà Olóyè Olórógun Sànní Kúkú kó sòdí rọ ọlọ́jà ìgìrìn tuntun láti gbáradì fún iṣẹ́ ìlú tó wà níwájú rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn olóyè lámùrin tó ní ojúṣe pàtàkì láti ṣe lákòókò tí Àwùjalẹ̀ tuntun bá ń gorí oyè. Olórógun Kúkú tún ké sí gbogbo ẹbí ọlọ́jà ìgìrìn láti fọwọ́ ti ọlọ́jà ìgìrìn tuntun gẹ́gẹ́ bí ìgbà ẹkẹ́ ṣe ń fọwọ́ ti ilé tí ìgbà láàmú sì ń fọwọ́ ti ẹ̀gbẹ́ ògiri. ta ní kì í ṣe pé Ìjẹ̀bú ní àṣà tó dáa, gbogbo ilé àníṣe àákànjọba ni, bọ̀tí àwọn aláti jẹ àwọn oyè kan tán láti jẹ kí a tó lè fi Àwùjalẹ̀ jẹ oyè ààrẹ náà ni. Nígbà tó ń fèsì, ọlọ́jà ìgìrìn tuntun Olóyè Adégòkè Ọláoyè fi ẹ̀mí ìmoore hàn sí gbogbo ẹbí fún bí wọ́n ṣe fọwọ́ sí ìyànsípò rẹ̀. Bákan náà ló dúpẹ́ lọ́wọ́ ìgbìmọ̀ tó ń delé fún ìtẹ́ Àwùjalẹ̀ fún bí wọ́n ṣe panupọ̀ fọwọ́ sí ìyànsípò rẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́jà ìgìrìn tuntun. Ó wá jẹ́jẹ́ láti jẹ́ olóòótọ́ lórí ipò tuntun náà àti gbogbo Ìjẹ̀bú lápapọ̀. Rotation la fi ń jẹ oyè nílé Jágìrìn, èèyàn ẹbí méje Jágìrìn ni wọ́n pè ní ìjímìjí kùtùkùtù, ọmọ ìdílé Ìgìrìn, ọmọ ajẹkọba tó jẹ, ọmọ ògógó gbàlà, ó rọ́jú gbalẹ̀ kankan dé Rẹ́mọ fọ́ba. Olórí ẹbí ọlọ́jà ìgìrìn Ọlásùnkànmí Dèlé àti àwọn àlejò mìíràn sọ èrò ọkàn wọn nípa ìyànsípò ọlọ́jà ìgìrìn tuntun. Nǹkan tí a fẹ́ pẹ̀lú ẹ̀ ni pé kó ṣe àtúnṣe lórí nǹkan tó ṣẹlẹ̀ yìí láti lè mú gbogbo ẹbí papọ̀ kán di ẹyọ kan. Àwọn tó lọ kó padà sáàrin wa torí pé Jágìrìn ò pé méjì, Jágìrìn kan péré náà la ní. Ẹni ọ̀dà Jágìrìn lẹ́yìn eléyìí òfo ni o. Ọlọ́jà ìgìrìn gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn olóyè lámùrin ní ojúṣe pàtàkì láti kó lákòókò tí wọ́n bá ń jẹ Àwùjalẹ̀ tuntun ní Ìjẹ̀bú-Òde. Agboola Ìlúfòójù ló ń jábọ̀ ìròyìn.